at your doorsteps. And you might be no network Nigeria lẹ́rú yẹn. Àwọn màmá wa ni wọ́n ń gbé sí inú mọ́tò yìí tí a ti ń ṣetán láti máa lọ. Koiki Media bringing the world closer to your doorsteps. Ẹ̀yin èèyàn wa, ẹ mọ̀ pé a ò ní mọ̀mú lómú fún yín. Bó bá ṣe rí la ṣe máa fi hàn yín. Bó bá ṣe rí la ṣe máa jẹ́ kẹ́ máa rí. Ẹ̀yin èèyàn wa nílé lóko, ẹ má bínú wípé ó cut. Iṣẹ́ ọwọ́ location 9 tó ń pè ní Nàìjíríà nìyẹn. Koiki Media bringing the world closer to your doorsteps. Koiki Media bringing the world closer to your doorsteps. Àwọn bàbá wa kábíyèsí ọba Ògbóni Àbáláyé, àwọn náà ti wà ní ìlú Ṣakí. Àwọn èèyàn ti ń dé lógúnlógún, àwọn èèyàn ń dé lọ́gbọ̀nlọ́gbọ̀n, àwọn èèyàn ti ń dé lẹ́lẹ́ka òjẹ̀ka. Don't capture the front of the vehicle. Koiki Media bringing the world closer to your doorsteps. A wà ní ìlú Ṣakí báyìí. Koiki Media bringing the world closer to your doorstep. I think I'm already. Koiki Media bringing the world closer to your doorsteps. Erelu Orísun. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbà tí màmá wa lò nílé ayé àti àsìkò yìí. A dẹ̀ ń ṣe ẹ̀yẹ kẹ́yìn fún wọn láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. A dúpẹ́ k'Ọlọ́run náà dúró tì wọ́n àti àwọn ọmọ àti àwọn ọmọ. A dúpẹ́ k'Ọlọ́run gba gbogbo ògo. A ti wá gbé màmá ní máṣúárì báyìí. À ń gbé wọn lọ sí Ìgbòho láti lọ tún ṣe ẹ̀yẹ kẹ́yìn fún wọn. Ọlọ́run á dẹ̀ dúró tì gbogbo wa. Ojú ò ní tì gbogbo wa o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ọmọ rere á gbẹ̀yìn gbogbo wa náà. Ojú ń ro wá àti èmi especially mi ti ẹ̀ lè róòdẹ̀. Wọ́n kò sí kan tá a fẹ́ ṣe. Kò sẹ́ni tó máa ń fẹ́ ká rúgbó ẹ̀ lọ. Màmá jẹ́yàn kan tó dáa sí gbogbo wa. Wọ́n dẹ̀ kó gbogbo èèyàn mọ́ra. Kò ń ṣe ọmọ wọn nìkan ló kó mọ́ra. Gbogbo èèyàn pátá ni màmá kó mọ́ra. A dúpẹ́ fún ìgbésí ayé wọn. Koiki Media bringing the world closer to your doorsteps. Ọlọ́run á dẹ̀ tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere. Ẹ ṣé gan-an, àti gbogbo ilé, àti everybody. Àti merciful undertaker. In fact, they really impressed me. So we thank all of us. Thank you so much. Àmọ́ wọlé wá ní fún gbogbo àti warrior àti ọmọ ìlú o àti kíni o tí wọ́n ń bọ̀ níbi ìnáwó yìí. Ọlọ́run á ṣọ́ wọn dé láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run á dẹ̀ dá wọn padà pẹ̀lú ayọ̀ àtàlàáfíà. Wọn ò ní kábàámọ̀ pé wọ́n ṣe wá. Ẹnì kankan wọn ò ní pẹ̀dí. Àní lásìdẹ̀ǹtì. Wọn ò ní mú ròyìn ibi lọ bá anybody. Káyọ̀ kan yẹn là ń ṣe. Ọlọ́run á dẹ̀ dúró tì wọ́n. Ìmọ̀ràn tí mo ní náà ni wípé kí gbogbo wa tọ́jú àwọn arúgbó wa. Ọmọ rere á dẹ̀ gbẹ̀yìn àwọn náà. Koiki Media bringing the world closer to your doorsteps. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 22nd of February 2024. 22. Yeah. Sorry, 22. 2004. 2024. 2024. Yes. All right. Àwa nílò Ṣakí báyìí ní hospital tí wọ́n gbé màmá mi ṣe fún mi. Tún mi ṣe hospital ní Ṣakí làwọn. À ń lọ sí Ìgbòho báyìí. Orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Erelu Orísun from Ìbàdàn. Thank you very much, ma'am. Koiki Media bringing the world closer to your doorsteps. Ẹ̀yin wa nílé lóko lẹ́yìn odi. Ìgbà bá wà lọ́nà ẹ tètè bá wa ní kíákíá kẹ́ tètè bá wa ní kíákíá. Ohun tí ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ ìlú Ṣakí la wà yìí. Tí a bá wo ibi tí Koiki Media bringing the world closer to your doorsteps. Mọ́tò àmàfigbé òkú. A wà ní ìlú Ṣakí báyìí. Lágbára Elédùmarè. Ní Túnmiṣe hospital. Túnmiṣe hospital ní Gẹ̀dú estate.
ẹ bèrè Túnmiṣe hospital ní Gẹ̀dú estate ibẹ̀ la wà yìí. Bàbá wa olóyè Sunday Igboho wọ́n ti wà ní ìtòsí, kò sí aburú tá a fi rìn láti Èkó dé ilẹ̀ yìí, kò sí aburú kankan, àlàáfíà ni. Gbogbo àwọn tá a pàdé lọ́nà wọn ni ká máa bá wọn kí àwọn bàbá, ká máa kí gbogbo ọmọ olókùú pé wọ́n kú ara fẹ́ra kù. À ń retí gbogbo ọmọ Yorùbá báyìí, ẹ máa bọ̀ ní kíákíá ká lè tètè gbé òkú kúrò ní ìlú Ṣakí lọ sí ìlú Ìgbòho. Ọlọ́run Elédùmarè yóò ṣọ́ gbogbo wa dé o. Ẹ jọ̀ọ́ mo tún bẹ̀ wá lẹ́ẹ̀kan sí, ẹ má jẹ́ ká bá ọlọ́pàá jà, ẹ má jẹ́ ká bá any uniform person jà. Gbogbo àwọn tá a wà ní uniform ni àbí àsí ní uniform. Bàbá wa olóyè Sunday Igboho wọn kì í ṣe jàgídíjàgan, dandan ni wọ́n gbọ́dọ̀ wá sí ìyá wọn. Ẹ̀tọ́ ọmọ Yorùbá ni wọ́n ń jà fún. Mo ní ayọ̀ láti sọ fún wa pé tí a bá wo láti bí àìmọye ọdún Koiki Media bringing the work closer to your doorsteps. tí wọ́n wà lórí oyè, gbogbo àwọn tó jẹ́ tiwọn láti Niger Delta, àwọn fún wọn ní amnesty. Nígbà táwọn kó ń bẹ̀ tí bàbá wa Buhari tí àwọn náà bọ́ sí orí oyè, gbogbo àwọn Boko Haram tí wọ́n rí tí wọ́n kó ń gbà náà láìmọye, wọ́n tún kó wọn lọ abroad, wọ́n ní kán lọ ṣe kọ́ọ̀sì ńbẹ̀, wọ́n tún fún wọn ní amnesty. Owó ilẹ̀ wa yìí náà ni wọ́n lò. Bàbá wa olóyè Sunday Igboho nígbà tí àwọn ń jà fún òun jàjà kó pààyàn, wọn ò pààyàn. Àwọn ń sáré pé àwọn ọmọ ìyá wa tẹ̀ ń pa, àwọn ẹ̀gbọ́n wa tẹ̀ ń pa, àwọn bàbá wa tẹ̀ ń pa tẹ́ ẹ̀ jẹ́ kán lọ sóko mọ́, àwọn ẹ̀gbọ́n wa tẹ̀ ń bá sùn lọ́tùn lósì tí ẹ̀ jẹ́ kán ráyè ṣe ìgbésí ayé wọn, ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti já ìbálẹ̀ wọn. À ń fi eléyìí appeal sí bàbá wa tí wọ́n jẹ́ president Nàìjíríà, bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ó yẹ kẹ́yìn náà mọ̀ pé tá a bá ń sọ pé wọ́n Nàìjíríà kò sí tó ń jẹ́ wọ́n Nàìjíríà. One Nigeria is scam, sir. Láyé Jonathan wọ́n fún àwọn ọmọ wọn tó jẹ́ ẹ̀jẹ̀ wọn ní amnesty o. Láyé bàbá wa Buhari, gbogbo àwọn Boko Haram àti Fúlàní tán rí, gbogbo wọn ni wọ́n fún ní amnesty. Bàbá wa Bọ́lá Tinubu ọmọ Yorùbá lélẹ́yìí nílẹ̀ ń ṣe. Mo wá ní ayọ̀ láti sọ fún pé gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá àti gbogbo ọmọ Yorùbá àti stéètì mẹ́jẹ̀ẹ̀jọ nílẹ̀ Yorùbá, wọ́n ní àwọn ti pawọ́pọ̀ ní ilẹ̀ Yorùbá wa o, àwọn ti fún bàbá wa olóyè Sunday Igboho ní amnesty. Ìyẹn ló mú bàbá wa wálé, torí pé bàbá wa olóyè Sunday Igboho wọn kì í ṣe ọmọ àlè, bẹ́ẹ̀ ni wọn kì í ṣe jàgídíjàgan. Mo wá bẹ̀ gbogbo wa, bàbá wa olóyè ti dé báyìí, wọ́n ti dé, ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀ ká gbé bàbá yìí lárugẹ láti sin ìyá wọn pẹ̀lú gbogbo àwọn ọmọ òkú tó kù. Ẹ ṣeun, mo tún padà bọ̀, ìlú Ìgbòho la wà yìí, aago 10 àárọ̀, ìlú Ṣakí la wà báyìí, a ní pẹ́ lọ sí ìlú Ìgbòho. Gbogbo wa ẹ jẹ́ ká rìn ńlẹ̀ ká tètè bá wa níbí ní kíákíá. Ẹ ṣeun, mo ń padà bọ̀. Kábíyèsí ọba Ògbóni Àbáláyé náà ni o, Assistant Commander VDN, National Border Patrol. Thank you. Thank you very much, sir. Koiki Media bringing the work closer to your doorsteps. Today being the date of 22nd February 2024, a wà nílùú Ṣakí báyìí. Àwọn mọ́tò tí ó fẹ́ gbé àwọn màmá wa lọ, òun lẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí. Koiki Media bringing the world closer to your doorsteps. Koiki Media bringing the world closer to your doorsteps. Once again, Koiki Media will bring the work closer to your doorstep. Koiki Media bring the work closer to your doorstep. Tí ó jẹ́ mọ̀lẹ́bí fún ọ̀gá wa náà lọ́wọ́ àbọ̀ màá fẹ́ kí wọ́n dárúkọ wọn, kán introduce ara wọn fún wa bí wọ́n ṣe jẹ́ sí bàbá àlùsọ̀. Ẹjọ́ bá wa dárúkọ wọn fún ìgbà wọn. Orúkọ mi ni Ifá Igboho, second command Àlàyé, gbogbo Àlàyé pátápátá. Bàbá wa ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ ohun tí àwa ṣe ń bì lénìí gangan àti tó gbé yín wá síbì lénìí àti gbogbo nǹkan tí gbogbo ọmọ Yorùbá fẹ́ mọ̀ nípa ohun tí àwa ṣe ń bì lénìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ìyá wa ló fi wá lẹ̀ sáyé lọ. Ẹ jẹ́ mọ̀ pé àwọn àgbà máa ń sọ̀rọ̀ kan, wọ́n ní tí abiyamọ bá bímọ tó bá bí ọmọ tó dà,
tàbíamọ ẹ̀ náà tó jẹ́ abíamọ dáadáa Chicken food, I can share my ẹ̀yìn phone. ẹ̀ lójú ẹ̀ ẹni tó jẹ́ olórí wa ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún ìyá wa The transport. nígbà tó wá kú tán náà a tún wá fẹ́ kí wọ́n tún mọ̀ pé ìyá yìí ó ní ọmọ ó sì ní àwọn èèyàn ó sì ní àwọn olólùfẹ́ tí kì í ṣe olólùfẹ́ ìlú kan ṣoṣo tó jẹ́ pé gbogbo olólùfẹ́ àgbáyé ni so ìlú Ṣakí la wà níbi hospital tá gbé òkú màmá wa sí àwa fẹ́ gbéra nísìnyí ká mọ lọ sí ìlú Ìgbòho pẹ̀lú aṣíwájú à ń dóde olú ọmọ aṣíwájú ọba ńlá tí ń fọba jẹ alágbára gbogbo ayé lẹ́yìn Ọlọ́run òun lọ́kàn òun là ń dóde. gbogbo àwọn fíjì gbogbo àwọn tó jẹ́ olólùfẹ́ wa tó jẹ́ security nígbà tí wọ́n mọ̀ pé ẹni yìí kìí ṣe lébi wọ́n dẹ̀ mọ̀ pé èèyàn dáadáa ni kìí ṣolè kìí ṣayákìlà kìí ṣe 419 wọ́n mọ̀ pákọ́ ní èèyàn ni Ọlọ́run sì dá lóhùn nígbà tó fi tàwọn ọmọ Yorùbá ṣe gbogbo nǹkan hospital tá a jẹ gbé òkú sí hospital tó dá ní Túnmíṣẹ́ hospital ni tó jẹ́ pé gbogbo àwọn èèyàn kàkàǹkàǹkà bí ẹ bá ṣe fi òkú yín síbẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bá ẹ rò pé kódà jọ òkú yẹn ṣẹ̀ kú ni adébí láàárọ̀ yìí ní sinú wá dùn àti èrò kù wa nítorí náà inú mi dùn a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin báwa kẹ́yẹ̀ wá láti ìlú òyìnbó láti Nàìjíríà ń bí Ọlọ́run yóò jẹ́ kẹ́ bá lè yí dáadáa ní sí ìlàjọ Ọlọ́run. Bàbá wa mọ̀ tó ẹ̀ tẹ́ bá wa fi fún Bringing the work closer to your doorstep. ẹ bá wa sọ pé ní gbogbo àwọn táwa ń bì mí rí igi mi rí kankan. Sẹ́rí ẹ̀yin àgbà máa ń pa òwe kan ẹni òròmọdé ọ̀màwòdì Yeah, ìyá ẹ̀ ló mà sá. Ìgbòho kọjá pé ní ọ̀lọ́bì kan ẹ wá mọ òwò pé àwọn ta ló wà ń bẹ̀. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Kì í ṣe Ìgbòho káwá sọ pé ìyá ẹ̀ gangan tó kú tó fẹ́ bòye ẹ̀ mọ́lẹ̀ kódà gan ẹnìkan ò ní fi èkánná já ẹnìkan nítorí pé ní lónìí àlejò táwọn ẹlòmíì gan ò rírí tí wọn ò dẹ̀ expect pé àwọn lè rí táwọn ò fi jáde láyé òun náà máa rí ní. ṣé gbogbo àwa tá a wà ń bí nísìnyí ṣé ẹ ti wá rí èèyàn kan tó wá jẹ́ ọlọ́tí ń bí táwọn ń fìbò lulẹ̀ tàbí akẹ́kẹ́ ló fẹ́ mú jà wá kò sí nǹkan kan tó fẹ́ mú jà wá lẹ́yìn pé kẹ́nìbọ̀dì wọ́n bá wa kẹ́yẹ wọ́n jẹ wọ́n mu níwọ̀nba nǹkan tí wọ́n máa ń ṣe wọ́n dẹ̀ jó níjó gidi onígan ẹlẹ́mọ̀ pé níjó ń bẹ lẹ́sẹ̀ àwa gan. tó bá àríyàn ṣe rí nìyẹn. Ẹjọba adárúkọ yín fún gbogbo orílẹ̀ kan sí káwọn mọ̀ yín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú Ìgbòho lápapọ̀ àti gbogbo àgbáyé pátápátá orúkọ mi nípa èké Ìgbòho àrólé Ìgbòho. Thank you very much, sir. KOIKIMEDIA bringing the work closer to your doorstep. Today being the 22nd of 22nd of February 2024. A ṣì wà nílùú Ìgbòho níbi tí a ti ń ṣe ìpalẹ̀ ní Ṣakí to be precise. Sorry, it's a slip of tongue. Ẹ̀yin ọ̀rẹ́ má bínú, a wà nílùú Ṣakí níbi tí a ti ń ṣe ìpalẹ̀mọ́ àti máa gbéra lọ sí ìlú Ìgbòho. Ẹ̀yin wa ẹ mọ̀ pé láti iléeṣẹ́ tiwa kì í mọ̀mú ló mọ̀ fún yín bó bá ṣe ń lọ lẹ́ni máa mú wá fún yín. Ẹ máa bá wa ká lọ, kò síjà kò síta. Ẹ̀yin wa tẹ́ wà l'Ékòó, ẹ̀yin tẹ́ wà l'Ákúrẹ́, ẹ̀yin tẹ́ wà l'Óǹdó, ẹ̀yin tẹ́ wà ní Ìbàdàn, ẹ̀yin tẹ́ wà ní Kogi, gbogbo ibikíbi tẹ́ bá wà tó jẹ́lẹ̀ Yorùbá tó fi dé ìlú òyìnbó, ẹ̀yin tẹ́ wà ní Canada ni, ẹ̀yin tẹ́ fẹ́ délé ní àtẹ̀yin tẹ́ ti dé tẹ́lẹ̀, Ọlọ́run á ṣọ́ gbogbo wa. Ẹ máa bọ̀ wá kẹ́ wá darapọ̀ mọ́ wa. KOIKIMEDIA bringing the work closer to your doorsteps. Link up. Ẹ̀yin ìfẹ́ kílẹ̀ pé Ìrẹ́pọ̀ grammar school Ìgbòho gbogbo ẹ̀yin X75 set ẹ̀yin set 75 ẹ link up pẹ̀lú wa. Ògo Ìgbòho ògo ìlú Ìgbòho là ń gbé járugẹ.
àti rí ọwọ́ yín o. God bless you. Koiki Media bringing the world closer to your doorsteps. Ọlánrewájú Àjàlá Tajudeen Bákàrè tí gbogbo ayé mọ̀ sí ọba gbogbo ní àbáláyé Àjàlá májèlé. Yes, sir. Ṣé ẹ lè sọ nǹkan tí à ń ṣe pàtó lénìí? Tí a bá wo ibi tí a wà láàárọ̀ yìí, a rí i pé a wà nílùú Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí, ìlú Ṣakí la wà. A wá gbé òkú ìyá Yorùbá tí ó jẹ́ ìyá màmá wa olóyè Sunday Igboho. A fẹ́ wá gbé wọn, àti ẹ̀ ti gbé wọn, wọ́n ti wà nínú mọ́tò báyìí. A fẹ́ máa múra ká máa lọ sí ìlú Igboho ni. Torí pé àwọn bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n ti wà nítòsí, tó bá ti dé nsìn à ń gbé òkú lọ sí ìlú Igboho nìyẹn. Níta wá ṣe ń bílẹ̀ nìyẹn. So ẹ sà, ṣé ẹ lè fi kẹ́kọ̀ọ́ bá fi àdúrà ráńpẹ́ kẹgbà fún ìyá wa náà tí wọ́n ti lọ? Wọ́n ní tí èèyàn bá ti bímọ re, tí gbogbo ayé bá dúró tí wọ́n bá ń ṣépè fún, àwọn ọmọ re tó bí sílẹ̀ àti wá re tí ìyá náà ti wù, ó ti tó ṣàdúrà fún. Tábá wá là ń ṣàdúrà fún ìyá wa lénìí, ó yẹ ká béèrè lọ́wọ́ ara wa pé ìyá yìí ṣaláburú ni àbí èèyàn dáadáa. Tó bá ti jẹ́ èèyàn dáadáa, ní ẹnìkan tó máa sọ pé òun fẹ́ dúró ń kọ̀rọ̀, òun fẹ́ ṣépè fún. Bí èèyàn kan bá dẹ̀ dúró ń kọ̀rọ̀ tó bá ń ṣépè, ó kàn tan rẹ̀ jẹ ni. Ṣùgbọ́n nítorí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta la máa gbà ṣàdúrà fún ìyá náà. Ní ti àwọn mùsùlùmí orí ilẹ̀ Yorùbá wa, mùsùlùmí kúnbẹ̀. A ní Allahu yarhamuha, Allahu yaghfiruha, Allahu yab'athuha fi ahsani suwariha. Ní ti àwọn mùsùlùmí. Ní ti àwọn kìrìsìtẹ́nì, àgbàládùá pé Koiki Media bringing the world closer to your doorsteps. Nítorí pé ìyẹ̀pẹ̀ ni wá, àwa yóò sì padà di ìyẹ̀pẹ̀. Ìyá náà di ìyẹ̀pẹ̀, ọ̀run rí, kí Elédùmarè kó bá forí jì wọ́n ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní ti oníṣẹ̀ṣe, adúpẹ́ fún Olódùmarè, adúpẹ́ fẹ́ dán òlólú ajígbẹ̀wà sùngbẹ̀wà. Ajímọ̀jẹ̀ ẹran tó léegun, ìyá mi àbẹ̀lẹ̀ tó ń pàṣẹ òṣìṣẹ́, adúpẹ́ fún. Nítorí pé ó ṣọ́ wa dé ìlú yìí. Àdúrà tá a bá ṣe fún ìyá lénìí, ó máa mọ́ wọn. Nítorí pé wọ́n ní takẹṣẹ níṣẹ́ láwùjọ òwú, wọ́n ní tìjímèrè níṣẹ́ láwùjọ ọ̀bọ. Ọ̀rọ̀ tó kété bá bálẹ̀ sọ, wọ́n lòun nílẹ̀ gbọ́. Ọjọ́ àkérèjù kan bá wọlẹ̀, ọjọ́ náà ní kanlẹ̀ pa. Adìẹ bá wá kọ láyé, wọ́n lẹ́gbẹ̀ẹ́ a máa gbà lóde ọ̀run ni. Èyí ta sọ fún màmá wa lénìí, wọ́n á rí ọ̀run wọ̀. Torí pé tó kò ló bá ti júbàlẹ̀, ilẹ̀ máa lanu fún un. Gbogbo bàtà bá máa gbé wọn sórí ilẹ̀, sínú ilẹ̀ lénìí lọ́la, ìrọ̀rùn Elédùmarè á mú ìyẹ̀pẹ̀ burúkú àmùkú olójúmọ́. Á rí bẹ́ẹ̀, àṣẹ bẹ́ẹ̀ o. Àṣẹ. Ẹ sà, ẹ jọ̀ọ́ kí ẹ tó lọ, ẹ bá tún gba àdúrà díẹ̀ fún àwọn ọmọ olókùú, àwọn ọmọ tí màmá ti sílẹ̀. Ọjọ́ òní lọ́dọ̀ Koiki Media bringing the world closer to your doorsteps. ìdùnnú ni fún àwọn ọmọ olókùú, nítorí pé ẹlẹ́yìn ò ṣíwájú, bẹ́ẹ̀ ni oníwájú náà ò ṣẹ́yìn. Kò sí bó ṣe lè hùn ká pẹ́ láyé tó, a lè gbàdúrà pé káwọn ọmọ yìí ṣíwájú ìyá yìí lọ nígbà tí wọn ti ṣíwájú bàbá wọn lọ. Àwọn ọmọ olókùú yìí, àdúrà ẹyọkan tèmi ní fún wọn ni pé kí Ọlọ́run Olódùmarè kó má dẹ́rù bà wọ́n, kó má ṣẹ̀rù bà wọ́n, kó má fi aburú ṣe wọ́n nígbà tí ìyá náà bá wọlẹ̀ àti títí láéláé. Mo gbà ládùúrà kí Ọlọ́run Olódùmarè kó wo dáadáa tí ìyá náà ti ṣe, kó wo dáadáa tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣe, kó wo dáadáa irú ọmọ tí wọ́n kó kalẹ̀ tí àwọn ọmọ yẹn náà ń ṣe dáadáa, kó má dẹ́rù bà gbogbo àwọn ọmọ náà. Mo fi àsìkò yìí kí àwọn màmá wa Ṣọlá kò gbọdọ̀ kú. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ni àwọn náà wọlé. Màá kí wọn pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ tí a bá ṣe interview yìí tán, bí ó ṣe jẹ́ nìyẹn. Ọ̀rọ̀ ẹ ṣeun sà. Thank you very much, sir. Interview yìí. Agbára Ọlọ́run, ẹ ṣeun. Thank you very much, sir. Koiki Media bringing the world closer to your doorsteps.
kábíyèsí bá mi 100/100. ọ̀gbẹ́ni Matthew ó lè gun kẹ̀kẹ́ ní ojú ẹ̀. èmi mo ti lọ bá tẹ́lẹ̀ ó lè gun kẹ̀kẹ́ náà ojú ẹ̀ n bá gbé ńlá fún ẹ báyìí sábò ló ti máa dúró ó lè. Wọ́n là ṣàlẹ̀ sí. Wọ́n kà ní. ọ̀gá ní kí n wà pẹ̀lú convoy ọ̀gá ní kí n wà pẹ̀lú ṣe wifi ò sí lọ́wọ́ tèmi lọ́gbà wifi lọ́wọ́ Mr. Fred. ṣáwọn ló máa lead. ṣáwọn ló máa lead. ó dà àwọn náà máa lead. ẹ̀ tó bá máa lead ṣe. ẹni tó lè fẹ́ bọ́ sọ̀rọ̀ yẹn dà ó yẹ. àdó tó lù ẹgbẹ́ sáyà gan òjẹ́ kó lù ẹ wọlé. ó lẹ́jì irọ́ kò lè gba ara méjì mi ì lè dúró sórí mi ì lè jókòó sórí ẹ̀ bí n máa wà náà ni bọ̀ pé bóyá ẹsẹ̀ máa ro mí àbí. No problem, sir. KOIKIMEDIA bringing the world closer to our doorsteps. Mo ń bọ̀ fẹ́ bọ́ fún pa ẹ sọ́ọ́rì jàre fẹ́ bọ́ fún pa ìwé ti fẹ́ pa ẹ̀ nìjọ́ mi ìrọ́tì mi bá mi pé omi wà ní ohun mo fẹ́ wọ̀ta ọ̀pọ̀ mo fẹ́ wọ̀ta ọ̀pọ̀ kí mo wá mo ń bọ̀ òótọ́ ni mo ń bọ̀ ọ̀sẹ̀ àní mo ń bọ̀ ọ̀sẹ̀. ó rọ̀ láti èkó dàbí láti débi. ó ká mi mójú orí báyìí ó gba bàtà lẹ́sẹ̀ mi lójú orí ó gbé mi sí padà rárá ó gba bàtà lẹ́sẹ̀ mi lẹ́sẹ̀ mi lójú orí. nítorí pé kí ìjọba rẹ̀ nítorí pé ìjọba
Thank you very much. You know, I should come. Ọ̀gbẹ́ni ọjọ́ jókòó jẹ́ tí mo sọ̀rọ̀ owó ni nǹkan tí mo ń bá wọn sọ. Ó ti yé mi. Iye mú ń tàn mí jẹ. Àwọn tó ń gáàdì ìṣòro kò gbọdọ̀ kú. Nígbà tí mo náà ṣe ìṣòro pọ̀ wá. Tí mi ò dá. Tí n bá ní kinní nínú nìkan náà. Bẹ́ẹ̀ni. Bí èyí ṣe wá nífẹ̀ẹ́ tó báyìí tó ń fa wàhálà yẹn. Bí èyí ṣe wá láìkẹ́ tó báyìí. Kí ló gbé jẹ fólóyè? Èmi nìkan fún ara mi lè darí. 100 over 100. It's called Courageous. KOIKIMEDIA bringing the world closer to our doorsteps. Yeah, we're live here at Tumishe Maternity and Welfare Clinic to pick the remains of our dear mother to Igboho. We are here at Shaki. Yeah, KOIKIMEDIA bringing the world close to your doorstep. Exactly. Why do you really think? Ẹni tí ọgbọ́n kọ́kọ́ lọ náà. Ẹni tí ọgbọ́n kọ́kọ́ lọ náà. I know. I know.
I don't. Yes, but now the thing why I don't know. At least just take the convoy. Maybe before we move, maybe the convoy just You know, I also want to after the pick convoy. angle shots. Another thing is that if the convoy is slowed down, I will have to come down and go to angle whereby I know they want to turn from. So that's another thing I'm considering. Exactly. Whereby the person will understand. Odogu, I want to do my work now. As per picking the angle shot of how they're coming, like let's say, like if you are going out now, and the vehicle that will be able to pick me conveniently. When I say, please, can you help us go front? So you can go front, and at least because as they are turning out and turning in, I'll need angle shot of those things. Only might everywhere, but at least from here till okay. Okay. About what the express everybody to them move. Imagine what to But àti wá píìkì àwọn shot bíi tí ò ní sí network yẹn kọ́. Bírú àwọn. òun náà ni a máa wá mọ́tò tó bá wà wájú ní bọ́ọ̀sì kájà ní. Ó dà pé mọ́tò president ọ̀hún ni ló máa wà níwájú. lè má jẹun ilox máa wà wájú. Ok, bí a lè bá ilox yẹn sọ̀rọ̀ àbí. òun náà ni màá bí ilox yẹn sọ a lè jókòó sẹ́yìn bá jẹ́ pé ó fún wọn ọ̀nà gbé wá bó jẹ́ ká dé bọ̀ ọkọ̀ tó ga sọ. radar station ẹnìkan wà lẹ́yìn àwọn kan wà láàrin àwọn kan wà wájú. But because of majorly, at least I'll be able to cover the everything as far. I'm satisfied as a station. Then just okay, boss wa. Ó wà sílẹ̀ nìkan náà wà nǹkan. Ẹ mọ̀ nǹkan. Bàbá. A máa ń bá kí wíńdò wọn ṣe fún mi. Gbé fún KOIKIMEDIA síwájú. So wọ́n máa fún wọn ní free access wọ́n lè sá lọ wájú wọn lè sá lọ sẹ́yìn. But àti mọ̀ bí àwọn máa lè sa eré yẹn. Ẹ mọ̀ kò gbọdọ̀ jẹ́ mọ́tò kan tó ọkàn máa halẹ̀ yìí kò dẹ̀ ní gbéra. Gẹ́gẹ́ tó bá lọ ní ẹ má ṣe ní ṣá. Tó bá lọ jẹ́ mọ́tò kan tí ò gbéra ọkàn máa ń dún ní ariwo máa tẹ̀ pọ̀ jù. Lẹ́yìn ṣe wà láìsí. Once again, KOIKIMEDIA bring the world closer to your doorstep. Ẹ̀yin ṣì máa ṣe láìsí nínú. A máa tún padà wá sí online lórí ilé afẹ́ṣe àwọn ètò kọ̀ọ̀kan kó tó di pé a máa gbéra. So ẹ ṣáà máa wà pẹ̀lú wa. We come online very soon. Those people that are watching with us, we will be back online. We are ready to show you from this morning till night. That's why we connect our phone with power bank. So we are ready to give it to you. So ẹ máa fòyà ẹ máa sọ pé you are online.
When in life, preparing to move mama. So need preparing to move mama. Ibi ta ti ń bọ̀ ibi tá ń lọ. Ìwà ń bẹ́ẹ̀ ti take now. Ó ṣe cover. Ṣé cover? If you are going back, it's a continuity. Ma? Inú Ṣakí. Inú Ṣakí náà la ṣe wà. Ibi táwọn lè dín náà wà láwọn náà wà. Àwọn òmíyọ̀ Okay, moving from Ṣakí to Igbo. Okay. Hello, moving. Second. For line instead /wiki torí eléyìí tán post kó lè blend. Ṣakí kúrò. You're live at Ṣakí kúrò. You're at KOIKIMEDIA live. Okay. If you live, yes. Hello, You're moving. Moving. Mama's remains. must remain So Igbo town. to go and for wiki. Traffic over. No, man, that's and then looking at flowers on front of both. ẹ lè lólè náà ẹ lè lólè yìí ilé gangan ok ìmọ̀lẹ́ ok.
Gracias.
Yeah, live. Here comes the lion. Yeah. Igboho Oshawan. Yes. To Tumishe Maternity and Clinical Welfare Clinic. Yes. The #1 Osha himself. Koiki Media bringing the work closer to other steps. Bàbá wa olóyè Sunday Igboho wọ́n ti dé sí àárín wa ní ibi tí a ti fẹ́ gbé òkú màmá wọn. Wọ́n ti wà níbí báyìí. Koiki Media bringing the work closer to other steps. Koiki Media bringing the work closer to other steps. Awaru. Otiye. No, bros, don't harass me like that. Yes, I know what I'm saying. No, I don't have to. No, you don't need to talk to me in that manner. Listen. He said what? Calm down. Koiki Media bringing the work closer to other steps. Bàbá wa Sunday Adeyemo. Koiki Media bringing the work closer to other steps. Today being the date of 22 February 2024. A wà nílùú Ìgbòho bàbá wa Alókolódò òun lẹ́wọ̀ yìí láti ìlú Ogun State. Wọ́n ń sà ẹ̀rọ sà. We are here to move pẹ̀lú àwọn bàbá wa fóònù èwo take my phone fóònù èwo fóònù tèmi mo sọ Yeah, Koiki Media bringing the world to your doorstep. We are live here at Tumishe Hospital, where the remains of our mother is being kept. The #1 himself, Igboho Osha, is here and to pick the remains of his beloved mom. So there's no fight, there's no argument. Yes, it's just the joy of seeing him that is making the sounds you're hearing. Yeah, Koiki Media bringing the word to your doorstep. Yeah. Yeah, we're live here at Tumishe Maternity and Welfare Clinic.
Yeah, to pick the remains of our beloved mama. Yeah, the number one himself is around to pick the remains of his beloved mom. So you're live, Koiki Media bringing you the best of this event. Yeah, we're here at Shaki to pick the remains of our beloved mom. I see somebody to you. No, continue. Yeah, Koiki Media bringing the word to your doorstep. She's basically Koiki Media bringing the work closer to your doorsteps. Today being the date of 22nd February 2024. We are here at igboho. Koiki Media bringing the work closer to other steps. Koiki Media bringing the work closer to other steps. Today being the date of 22 February 2024. We are here at Sumishe Maternity Welfare Clinic, Bedu Estate, Saki, nílùú Saki, ìlú Saki la wà báyìí, níbi tí hello, sir. Koiki Media bringing the work closer to the steps. Àwọn èèyàn wa lẹ́rí tí wọ́n ń jáde yẹn. Bàbá wa olóyè Sunday Adeyemo Igboho. Àwọn ni wọ́n ń bọ̀ yìí. Our father, our brother Sunday Adeyemo Aladekun. So God bless everyone. Koiki Media bringing the work closer to the steps. Koiki Media bringing the work closer to the steps. Excuse. Koiki Media bringing the work closer to other steps. Kábíyèsí dà. Yes, kábíyèsí ska. Mọ́tò kábíyèsí dà. Koiki Media bringing the work closer to other steps. Kárí. Wá Matthias, níbo làwọn kábíyèsí pàápàá mọ́tò wọn sí? Ẹ̀yìn báyìí náà bẹ̀rẹ̀ ní. Ìjọba. Wáìfì yẹn ò sí lọ́wọ́ mi, wà lọ́wọ́ Mr. Friend.
KOIKIMEDIA bringing the world closer to your doorsteps. Bringing our closer to your doorsteps. Okay, ma. Oh yeah. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps. A wà ní ìlú Ṣakí báyìí níbi tí bàbá wa Sunday Adeyemo ti dé sí ìlú Ṣakí láti wá gbé màmá wọn padà lọ sí ìlú Ìgbòho. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps. Ẹ wo àwọn brigade ní ìlú Ṣakí. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps. 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 A wà ní ìlú Ṣakí. Close it. On live program. KOIKIMEDIA bringing the world closer to your doorsteps. KOIKIMEDIA
Media bringing the world closer to your doorsteps. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the date of 22nd February 2024. Níbo ni kábíyèsí páàkì mọ́tò sí? Mo ti lówó bẹ́ẹ̀ mi rí mọ́tò àfà. Kábíyèsí ni mò ń wá báyìí. Bàbá. Okay. Koiki Media bringing the world closer to your doorsteps. Ẹ wo ẹ bá wọn sọ̀rọ̀.